A máa kú àsìkò yìí kọ́lọ́run yọ wá nínú ogun kòró yìí. Àmín bàbá. Mo rò pé ẹlẹ́rẹ̀ẹ́jú díẹ̀ ní ẹ̀dí ẹ̀ wá padà rẹjú mọ́ ẹ fọ̀rọ̀ wa sọ́kàn. Mi ò tí ì rẹjú bí n bá ní rẹjú. Yóò rojú mi. Mo rí ẹ ṣeun bàbá ẹ ṣeun. Ẹ dákun ó yẹ àti pẹ́ ni tí ó gbàdúrà kẹ́ tó dé àmẹ́ ti dé ẹ kàn sọ gbólóhùn kan àbí kejì ká bẹ̀rẹ̀ ètò sọ́lọ́run ọba. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Name of the Father, and of the Son, and of the Holy Spirit. Hail Mary, full of grace, the Lord is with thee. Blessed are you amongst men, and blessed the fruit of your womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us now and there for death. Amen. Hail Mary, full of grace, the Lord is with thee. Blessed are you amongst men, and blessed the fruit of your womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us now and there for death. Hail Mary, full of grace, the Lord is with thee. Blessed are you amongst men, and blessed the fruit of your womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us now and there for death. Amen. Glory be to the Father, and to the Son, and to the Holy Spirit. As it was in the beginning, is now, never shall be world without end. Oh, our sweet Jesus, forgive us our sin. Save us from the fire of hell. Lead us so close to heaven, especially those who are most in the Virgin Mary, help us. May the souls of all the faithful departed through the mercy of God rest in peace. Mo kí yín ní ọkùnrin lóbìnrin. Catholic àjùmọ̀ lè mi. Ẹ dúró bàbá. Nígbà mo ní ẹ gbàdúrà, gbogbo àwọn èèyàn náà ti ń káwọ́ sókè náà ti ń ṣe èmi ló dé. Ẹ gbàdúrà mo wí àwa yóò bá lè dé wa ìdè wa ẹ ti tẹra pọ̀ sọ mí ní bòm fòní túlù tó sí. bàbá ẹ tún padà wá ẹ dákun ẹ mọ̀ gbé wa lọ lútà ní gbédè ẹ̀ àní Yorùbá lè dé wa lètò èdè wa ní Yorùbá. tó gbórúkọ Jésù alágbára gíga Ọlọ́run ò máa wí bàbá àgbàlagbà àwa lórí ètò yìí ní lágbára Ọlọ́run ètò bàbá ètò ló máa jẹ́ kò ní jẹ́ ètò burúkú o adá fún tèrè ètò kù gbogbo ẹni tó ń wo ètò yìí lágbára Ọlọ́run owó tẹ̀ fún ràdátà Ọlọ́run á dà padà fún yín èèyàn ló bá sọ pé kí Ọlọ́run má dà padà lágbára Ọlọ́run máa finish ẹ̀ mo gbà fún àdúrà fún gbogbo èèyàn tó ń dúró lórí ajé ẹ̀mí báyìí gbogbo àwọn alátìlẹ́yìn tó yàn ẹ máa kú kankan kí Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín nígbà rẹ pé mi tí mo sọ pé mo ń bọ̀ láti mi sọ̀bẹ̀ wọ́n ní ká gbà fún àdúrà máa wú bàbá àgbàlagbà alágbára àná aláwọ̀rẹ́ rẹ̀ okùn Ọlọ́run ọba tó ti wà tẹ́lẹ̀ kó tó di pa wà ọba tó dá Michael Jackson sí Amẹ́ríkà tó dá ọdún àdélẹ́kọ́ láti Nàìjíríà Olódùmarè ọba gangan tó dá fún Ramsey Noah Ọlọ́run tí ó gbàgbé Ṣẹ́gun Ààrẹ ti ojú ọ̀pọ̀rọ̀ Olúwa Ọlọ́run má gbàgbé wa o lórí ètò yìí jẹ́ ká máa rẹ̀ bá lórí ètò yìí jẹ́ ká máa rẹ̀ kí àmì bàbá ènìyàn mi ìwọ ọ̀gán bàbá ènìyàn mi ó gbé àdúrà fún ẹ lágbára Ọlọ́run bàbá ire á dá fún ẹ gangan fúnra ẹ ire lójú owó ríre wa máa rí mo fẹ́ fi ire gbàdúrà fún yín láàárọ̀ ẹ máa rí ire lágbára Ọlọ́run ọ̀sán ẹ máa rí ire tó bá dà fún alẹ́ ẹ máa rí ire tẹ́ bá ṣiṣẹ́ ẹ máa rí ire tẹ́ bá rówó rọ́wọ́ ẹ máa rí ire gbogbo ẹ tó bá ń wo program wọn máa rí ire lágbára Ọlọ́run mo fẹ́ fi ọmọ ẹ kí gbogbo wọn rí ẹni tí ó bá ní rí ẹni tó bá sọ pé òun ò ní rí ọmọ ẹ láàárẹ̀ tó wáyé kó ràn wọ́ sókè lórí Instagram bàbá ire mo ní èmi á rí ire ẹ̀yin gan á rí ire ọmọ yẹn á rí ire ire gan bísí ire máa bísí gan lágbára Ọlọ́run lọ́dọ̀ mi lágbára Ọlọ́run ṣe wá rí ire máa gbà fún ire lọ́wọ́ yín ilé mi ni ire á máa gbé ire á máa bá mi gbé àti èdè sọ́nà mi ire tí orúkọ ló gbé fún mi náà. bàbá eléhùn ni lè gbà láyé kò sí tẹ̀lé bá mi sọ pẹ̀lú eléhùn wàhálà lè ṣẹlẹ̀ láàrin èmi àti yín ẹjọ́ yóò mọ̀ bá mi gbé àbí òye yín ẹ fi rélẹ̀ lọ́dọ̀ mi ẹjọ́ mọ̀ bá mi gbé ire tí. bàbá mo gbàdúrà fún ẹ lágbára Ọlọ́run ṣe rí ọmọ yín ire lágbára Ọlọ́run kò ṣe ẹ̀yin nìkan rẹ̀ dàbí torí tí ẹ bá wálé ayé yìí tí ò bá rí ọmọ yín kò lè ṣoríire orí ọmọ yín bóyá wà ẹ̀hún gangan orí tó wà fún gbogbo ẹ̀dá tó wà láyé èèyàn tó bá sọ pé òun ò fẹ́ rí ire ọmọ tí ẹ̀yin bí fún ẹ̀yin tó ní òní kó yá kán ọwọ́ sókè tó bá jẹ́ president olóhùn òní fẹ́ rí ire ayé abàjẹ́ ní trade bàbá orúkọ ọmọ yín kò ń ṣe orúkọ kékeré orúkọ tó yẹ pé bí èèyàn bá ṣiṣẹ́ látàárọ̀ dà rẹ̀ tó mọ̀wé jù bẹ́ẹ̀ lọ tí ó bá rí ire ó máa fẹ́ rí gbẹ̀yìn ni ire bàbá ẹ̀bùrú èèyàn ẹ̀yin nìkan rẹ̀ wá dá gbé ire tí wọ́n sílé ẹ̀yin rẹ̀ bí ire tá a wá káàkiri kẹ́ ẹ̀ ń lọ sí Kánò ẹ̀dá ní ire ẹ jẹ́ mọ́ bá yín tọ́jú ẹ mọ́ bá yín bomi sí i lẹ́nu ó kù díẹ̀ káàtó ẹ̀ consider wa ẹ̀yin gbé ire sọ́wọ́ ẹ̀yin bá ire gbé ẹ̀yin wo ire ẹ̀yin tọ́jú ire ẹ̀ ṣe bàjá ọ̀rọ̀ èèyàn ló bá sọ pé òun rí ipò lórí nǹkan kan. ẹ ṣeun bàbá èmi wò pé kébi mọ́ parí ni
kí n máa bá yín bọ́ re kí n máa ra sọ fún re kí n máa ṣe gbogbo nǹkan fún re kí re lè máa bá mi gbé títí ayé nǹkan tí mo rò èrè máa bá yín gbé kalẹ̀ èrè máa sọ yín sílẹ̀ èrè máa sọ yín sówó á sọ fún èmi náà sówó bàbá ìjọ mo fẹ́ bẹ̀ yín ẹgbẹ́ kan àwọn bàtà tẹ́ tó sẹ́yìn yẹn torí Olódùmarè sáìsì tí mo rò kò ṣe bí sáìsì rà kìkìrì kan mo fẹ́ tó wà brown rọrùn tó wà èyí tẹ́ fi bíléèdì tí wọ́n mọ̀ ìgbà náà gbé síbẹ̀ tí ọmọdé fi bíléèdì tọ́ láàrin méjèèjì yẹn. eléyìí bàtà ló ń dán báyìí bí òpó ọ̀yà Olódùmarè má òrówó bá aráyé wá táríkà ọmọ àrí nǹkan kan sọ ju sórí lọ o. bàbá sẹ́rí ẹ ti fẹ́ fẹ̀rín pa gbogbo èèyàn sínú ilé àdúrà ńlá ní ẹ ti fẹ́ fi ẹ̀rín pa gbogbo àwọn èèyàn tá a jọ wà hàn yín àdúrà ńlá ní mo fẹ́ fi ẹ̀rín pa wọn. ẹ ti fẹ́ fẹ̀rín pa àwọn èèyàn ẹ wọlé kẹ́ orí àdúrà láti wà. a ti gbàdúrà tán ẹ mọ́ gbàdúrà mọ́ ẹ ti gbàdúrà tán. ẹ̀yẹn sá máa pé ṣẹlẹ̀ nígbà tí mo wà ní Ìṣẹ̀bọ̀ kó lórí pé wọ́n lè wà kúrò nítọ̀pá màmá mi ṣe nǹkan kan níjọ́ kan ẹ̀gbọ́n mi òré kúrò fún yín ìròbó tọ́kì ṣe mọ̀ ròbó tọ́kì òròbó tọ́kì ní màmí máa ń ta ní Ìṣẹ̀bọ̀ mo wá wo pé màmí mo ń rọ̀ fún skul abẹ́ ṣe fún ìta passport ẹ fún mi ní ìròbó tọ́kì méjì mo dẹ̀ mọ̀ pé tí n bá tà fún ìròbó tọ́kì méjì fún James àti Dẹ̀pẹ̀ mo mọ̀ pé ó máa jà fún owó màmá kọjá rẹ̀ onírọ̀ wọn wá ní kí èmi máa kéré ẹ̀ gbogbo òròbó méjì láti mo kó rọ mo yá pààrọ̀ fún màmá pé wọ́n gbà fún ojú mi ni mo wá kó gbogbo owó ẹ̀ sápò ìta passport yá mo ti gbàgbé kí n sọ fún ènìyàn kó gbà mí ní ojú nígbà tí mo máa dé fún eré mo wá gbàdúrà mo wá bẹ̀rẹ̀ sí sọ̀pọ̀rọ̀ nǹkan máa ka mi mo kàn wí fún màmá mi ni mo ní màmá náà ó ní o màmá náà ó ní kòfí mo ní màmá náà wọ́n gbà fún ojú mi ni ó ní wọ́n gbà fún ojú ẹ̀ níbo rán ti gbà fún ojú ẹ̀ sẹ́ni yẹn fi fóòmù sọ́wọ́ ló fi gbà fún ojú ẹ̀ ni kò sápárò ojú ẹ̀ ó ní àpáwà rojú mi pé ẹ̀ kì í rí màmá wa ní irọ́ ni mo ní kí wọ́n wòrán ojú mi gangan bẹ́ẹ̀ àpáwà tí ìfọ́ tí bá bà mí kò kí ń dún dáadáa ni kò kí ń hàn màmá wa ní àárọ̀ òótọ́ ni kì í máa lọ kọ́ là fún ìtọ́jú fún mi wọ́ọ̀yì gbogbo ẹ̀rọ jẹ́ kí gbogbo ojú ìlà tó wà lójú mi wọ́n sì mí mú fọ́sẹ̀ kan wọ́n ní sọ́rẹ̀ rí ni mí ìgbà mi ti máa rìn lọ́rọ̀ màá ní màmá ló nà mí mi ò ń ṣe sọ́rẹ̀ rí wọ́n ní ẹ̀dá òní ilé ọ̀rọ̀ àròyẹ kó bí mi màá ní màmá ìgbà tó yẹ ìrùn mi ń wo ojú mi títí torí àpá ẹ̀ wà lójú mi fún bí ọdún méjì wọ́n ní ojú mi dàbí búrẹ́dì Ọ̀yọ́. àpátọ́ gba yín lójú wà fọdún yín fọdún méjì. Mo ní kò ń ṣe là wọ́n ní là ni mo ní àpá àfọ́tì màá mi ni. Ó wá wà fún ojú mi. Nígbà ṣebí kìí ṣe pé bóyá pàun kìí ṣe pé bóyá gbàjú tán fún yín o ìní ń dà yín láàmú títí di sẹ́yìn. Ó dà mí láàmú títí di gbàdúmọ̀ pé 44 no mi ò ti gbé 44 kí ni wọ́n ń pè ní 49 mi mọ bẹ́ẹ̀ ilà ara Nàìjíríà ṣe sọ̀rọ̀. ń sì ń dà yín láàmú dì sí o ìgbà tí ń dà yín láàmú dì sí o. mo máa ń reset ẹ ti bá lọ fún location bá lọ fún location mo máa ń jẹ́ kí iná generator kó ṣọ́ọ̀kì mi so tó bá ṣọ́ọ̀kì mi ó máa rí fún. ẹ dákun ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín o ẹ jẹ́ wọ́n bá fún yín gbà tí kórì yín lè wà nítòsí wa padà ẹ dákun. ìyàwó níbọ̀ mi ni wọ́n rí yín wò nínú TV wọ́n wá ṣàjòjú ràn. ìyàwó níbọ̀ rẹ̀. ẹ jẹ́ wọ́n gbà yín lójú kójú yín lè wà kórì yín lè pé. wọ́n ní ṣèrú ẹ̀ mọ́ òrùka méjìlá ni mo kó bọ̀ láti mi ṣẹ̀ bọ̀ ẹ̀gbọ́n Èkó gan wọ́n gan ìgbẹ́ kan mò ń rọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní wò mí mọ̀ pé ó ń sọ mi ó ní pọ̀ṣú ẹ̀ mo ní tàbí wọ́n pọ̀ṣú mi ò mọ̀ pé fóònù náà nínú mẹ́rò àgbékárán fẹ́ gbà rọ́wọ́ mi mo wá wò pé ṣé kò sí àgbékárán fẹ́ gbè mí kò fi pẹ̀lú bọ̀ ṣe gbà bẹ́ẹ̀ sí kọ́tò jò máa bẹ́ẹ̀ wọ́n á gbà fún àgbékárọ́wọ́ mi èmi mo kàn rí tí wọ́n gbà fún ọ̀ràn wọ́n gbà fún ọ̀ràn mo wá wò pé ọ̀ràn tó tọ́ gbà fún yìí wọ́n yín bọ̀ bá àfi gbọ́ orí kan yọ̀bọ ló wá róòlù mo wá rí orí yọ̀bọ bọ̀ ọwọ́ ẹ dúró bẹ́ẹ̀ fẹ́ gbà mí lóru orí ẹ̀ gàgàn ló yọ ó wá rò wọ́n á ní irú èrè wo ló ń rò tó ń spring ẹ̀jẹ̀ wọ́n á ní ẹ̀mí gángan kọ́ márùn tó wà rọ́wọ́ mi rájọ́ yẹn wọ́n bá ti gbá mi lójú 45 ni márùn tí mo gbé wí Nàìjíríà ẹ̀yìn ológun ní Nàìjíríà tẹ̀bá rí márùn mi ìgbà mi ti bá wà rí bus stop òrùka kan fò kúrò rọ́wọ́ mi ó lè gbá ìlòmí lórí pa ètí àrẹ̀ máa yọ. nígbà tí ìyá mi yín wá gbà yín ló tú èmi ló dé tẹ̀ ló má lù fún wọn. màmá gbówó gan ẹ̀kọ́ máa rí wọn gba Christmas nìkan ni mo ti máa ń wárí gba Christmas wọ́n máa ń tàròbò fáwọn àjọ̀nú nínú igbó nígbà yẹn lọ́nà ẹ̀mọ̀nà kéńkọ́ ọ̀nà kéńkọ́ ẹ̀kọ́ àwọ́rí ni ẹgbẹ́ láti láti mi tẹ̀bọ̀ ẹ̀já ẹgbẹ́ ọjà ẹ̀yìn ògbẹ́ láti mi tẹ̀bọ̀. èmi ò bá yín gbé ráìsì o. 13 tomato
Nbo. Ara. Ẹ mọ̀ Dende, clearing and forwarding. Mo Dende. IBD. Máa sọ̀kan já yẹn já títẹ̀. Importer and exporter gidi gangan ni bàbá náà. Mọ́tò oríṣiríṣi gbogbo owó máa ń wọlé mu àwọn bàbá gidi. Mo bá Dende ṣiṣẹ́ fún 3 days. Mo gbé mọ́tò kan wá ṣùgbọ́n gbàrí mo máa park mọ́tò tán fún Dende. Wọ́n kàn ní kí ẹlòmíì start another person tó máa start ẹ báyìí ó gbà náà ni mo ti wá pa. Mo wá pa ni. Mo wá tí gbogbo ọ̀ìlì gbẹ. Mo dẹ̀ sọ fún ọ kán refill. Ó dà ẹ gbọ́ ẹ wá farabalẹ̀ kẹ́ mọ́ bá wà. Mo lọ́ọ̀bù Dende mo gba ẹ̀kọ́ ọ̀rọ̀ rí Dende ti fún èèyàn gan. Wọn àtẹ̀sí Musiliu ọjọ́ kan wọ́n rìn kìnnà bá ń wà mọ́rọ̀ wá fún ìyàwó wọn kan fẹ́ ṣe ìpàdé. Wọ́n dẹ̀ sọ fún ọ pé jíìpù ni mo máa ń wà torí káà mi ti máa wà kí n tó débẹ̀ bọ́nẹ̀tì àgbàrán. Wọ́n ṣàrí kí n wà jíìpù ló bá tóbi. So bí ṣe start jíìpù yẹn báyìí mo kàn bẹ̀rẹ̀ sí ní spinner mo ń bẹ̀rẹ̀ sí ní spinner. Gbàdúrà máa débẹ̀ kò gbàrán ṣùgbọ́n gbogbo táyà ló jẹ. Mo ń wà mọ́tò. Gbogbo táyà lẹ wà kùnrin nìkan. No mo ó jẹ kò alóye. Irin náà ni mò ń sọ. No alóye là ń pè ní Port Novo alóye. Ìlú táyì ti wá ló fà á. Ẹ wá gbọ́ bàbá. No irin kí lẹ ń pè irin ẹ̀ ní Nàìjíríà. Irin náà ni irin mọ́tò irin táyà. No irin ti sára yẹn alóye làwọn ń pè alóye. Lẹ́yìn pé alóye kọ́ lẹ́rìí alóye ni ẹ mọ́gí alóye. Alóye. Ẹ̀wọ̀n náà mo mọ mákẹ́tà kan alóye. Bàbá wọn ló da alóye lẹ̀ ibi kọ́mpìnì tó ti ń ṣe irin yẹn. Àwọn náà dá lẹ̀ àwọn dà fún rẹ̀. Sẹ́rí ẹ wá wálé pátápátá sí èdè àti òye tí ó yá àwọn èèyàn àti èdè tí ó yá àwọn èèyàn táwọn èèyàn ò gbọ́ dáadáa àbí òye yín. Sẹ́rí gbogbo ètò ẹ̀ ń sọ látàárọ̀. Ẹ múlu. Ẹ dákun ẹ jẹ́ múlu Abẹ́òkúta. Ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ kó tó di pé wọ́n yìnbọn fún màmí lójú rin jẹ́ ń gbọ́. Ìgbà kan ṣe bẹ̀rẹ̀ làgége ńjọ́ kan náà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kan ńjọ́ kan kò lè parọ́ o. Ṣé ẹ mọ ọ̀nà orílẹ̀ ìlúgùn? Orílẹ̀ ìlúgùn ọ̀dọ̀ yín nù ọ̀dọ̀ yín. Ọ̀nà ìlú wa gangan ni o. Ṣé mọ̀? Àwọn èkúté ibẹ̀ kọ lẹ́tà sí mi o. Kí lẹ jọ ń fà? Àwọn eku nú gbó. Mo dẹ gbógan ẹ̀gbọ́n Ọlọ́run ló yọ mí nú ẹ̀gbọ́n. Ṣé rí àwọn eku yẹn ìgbà tí mo wà lára àǹtí? Ìyàn mú tí mo fojú wọn rí kọjá kòrónà bí ṣe ń pa kúkúrú mo pa òkété ọlọ́mọ kan jọ kan nú ẹ̀gbọ́n òkété ọlọ́mọ ọmọ mẹ́ta ni òkété wa ń bẹ̀bẹ̀ pé kí n jọ kí n má pa ọmọ nù sa kí n jọ kí n rìlíìsì òun kó fẹ́ máa di tiẹ̀ òkété tó máa gbọ́wọ́ pọ̀ báyìí oúnjẹ pákí lọ́wọ́ ni ó wà ń bẹ̀bẹ̀ tó bá dúró tókè bá dúró tọ́tẹ̀ bá rí lágbàjá yín ò dákú ẹ má wulẹ̀ wọ̀rì mo wá ní òkété yìí mi ò lè gbẹbẹ́ mo ti wí fún madam sẹ̀rí alámọ̀là pé tí n bá dọ́dọ̀ wọn mo máa ta ọmọ òkété 6 torí mo ti mọ̀ pé 6 ló máa bẹ́ mo pa tọmọtọmọ ni. Mo wá ní wọn tí wọ́n ń bẹ̀rẹ̀ sí ní jubileeti tí wọ́n kàn ń jọ́kọ̀ mọ́ ohun tí wọ́n kàn kọjá lọ recently. Níjẹ́ gbàbẹ̀ kọjá bẹ́ẹ̀ mọ́kàn ní wọ́n ní òun nìyẹn lórí burúkú. Entertainment ò jẹ́ kó rí wà pamọ́ ọpẹ́ nìfọ́ náà. Olùjẹ́ èèyàn máa wélé ìnà ẹ̀wọ̀n ní mọ̀ pé èèyàn kọ́ tó máa bá wà dọ́gba nú ọ̀gàn tá a sọ jígà. Ó rántí ní olópa bọ̀dà sókàn mi ìyẹn ni àgò nìyẹn ṣé bọ̀dà sókàn mi àgò eku àgò nìyẹn ṣẹ́rí eku méje ló wà. Ẹ̀gbọ́n mo sọ jẹ́ àwọn ekun ló lóko. Àgò wà Mọ́láàjù Dúntẹ̀ Àfè Ẹ̀dá Lóbìrí Ẹ̀lìrí mo dákọ̀ ẹ̀gbọ́n Lábẹ́òkúta tẹ̀ mú mi lọ. ẹ̀sọ̀ dẹ́ntò. Èkó ló jẹ mọ́mọ́ yín ẹ̀gbọ́n ní Abẹ́òkúta tí wá Ṣàpàlà là ń jẹ. Bàbá mú Ṣàpàlà pẹ̀lẹ́. Ẹ farabalẹ̀. Sẹ́rí mò ń wo ibi tí mò ń yín lọ tẹ̀ tí ní dà mí láàmú. Ó ti wá yé mi pé kò síbì kankan téèyàn ó yà sí ẹni lọ́wọ́. Ẹgbẹ́ yóò tún dá ẹni tẹ̀ lọ́rùn ẹgbẹ́ yìí tẹ̀ lọ́rùn. Ẹ mọ̀ gbọ́. Bẹ́ẹ̀ tó bí ojú fún maraji ẹni tẹ̀ lọ́rùn kọ́bọ̀. Ẹ dákun ṣe èébù lẹ wá bún àárín àbí. Mo máa láì fi yín o. Ẹgbẹ́ kí méje mo má Abẹ́òkúta mo ń sọ̀rọ̀ Dúntẹ̀ Mọ́láàjù àwọn èèyàn kan kọ àwọn èèkó gangan. Kí ni kan mo máa rí eku lẹ́kọ̀ọ́ àwọn eku lẹ́kọ̀ọ́ ìwọ̀n láì sanwó ilé wọn máa ń bá mi du yàrá.
màmá wo wọn pé ẹ̀yin eku ń du yàrá lẹ́kọ̀ọ́ màmá dùn àwọn màmá ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ wọ́n ń jẹ́ wọ́n ni tó bá jẹ́ abilé wa ni ẹ lè reku wọ́n bí ilé ká reku lé àtẹkulé àtẹkugbó wíwó pọ̀ ní. Ẹ̀yin gangan làwọn adẹ́rìn pòṣónú ọ̀tọ̀ lábínibí ọ̀tọ̀ sí lábínibí àbí òye yín Ọlọ́run ọba sì fi rán wa jura wa lọ. Ó hàn ó sì ti di mímọ̀ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ gan tí ò yé tó jẹ́ pé wọ́n rò pé wọ́n máa ń kọ̀rọ̀ sáwọn èèyàn lẹ́nu kan tó fi ṣiṣẹ́ ni ó ti yá àwọn èèyàn báyìí pé àfihàn yín gangan ni òun lẹ gbẹ́nu lọ́rọ̀ látàárọ̀ lẹ́ ń rán mọ́lù kan mọ́lù kejì lẹ́ẹ̀sì dáṣẹ́. ó ní abínibí yàtọ̀ sábìlì tí ọ̀rẹ́ wà abínibí yàtọ̀ sábìlì tí ọ̀rẹ́ wà ìṣòrí fìràn wà ṣóun láwa máa ń ṣiṣẹ́ lórí láìpẹ́ wa lọ́dọ̀ Ajéyẹmí ọ̀rẹ́ wa ní ìṣòrí fìràn wà ní bàbá mo ti fẹ́ mú ọ̀nà Bàràpá. Ó ti yé mi ẹ mọ́ ti lọ bẹ̀ sẹ́ àníṣẹ́ rí gbogbo bí tẹ̀ yíyà sí hàn ẹ ṣàánú wa ṣe rí ìdí tẹ̀ fi ṣàánú wa ní. àwọn ibi tí mo dáko dé ni mo dáko gan. ó dẹ̀ padà ẹ ṣe rí ẹ fà àwọn okùn tẹ́ ẹ ti dálẹ̀ ẹ ṣàánú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ lẹ́sẹ̀ tí ó fi sáré tẹ̀lé yín. jẹ́ kí n máa lọ Yankí. ẹ mọ̀ lọ ṣe rí ibi tá a wà yìí ẹ mọ̀ lọ bì kan mọ́ lẹ́yìn ibi tá a jọ wà yìí. Yo, man, yeah, bro. I tell you, bro, man. You got no problem, bro, because the last time I checked, bro, you were telling me I was speaking local language. I'm going to America, bro. I live in Baltimore. I live in Baltimore, bro. You don't need to start talking to me like way. I live in Baltimore, bro. Bàbá I'm a Baltimorean. I'm a Baltimorean. Èmi gan I'm a Baltimorean, bro. Èmi gan Ògbómọ̀ṣọ́ gan lèmi gan. I'm a Baltimorean, bro. I live in goddamn Baltimore, bro. You don't need to start talking to me that way. You called me on the program, bro. You called me on the fucking pro. Oh, sorry. You called me on the bro. You know, you called me to this program, bro. You don't tell me what to speak, bro. I live 4 years in Baltimore, bro. Ẹ farabalẹ̀ orí inú yín ò sọ pé ńgbà mo pè yín wá sórí ètò orí inú yín ò sọ fún yín pé yín èdè olóòtú láàmú tẹ̀ ń ṣe ẹ̀ ń gbé kí n tèmi pẹ̀lú bọ́sílẹ̀ èmi gan gbé kù tí mo ṣe wà èmi gan Ògbómọ̀ṣọ́ mo ti wá ẹ farabalẹ̀ ayé mo ṣèdè. I went to American embassy. They were like telling me I need a visa. I said okay. I'm going to get a visa. And I made the consular. The consular was asking me a question. Where are you from? I said, I'm from Nigeria. Are you going to America? I said, yes. When are you coming back? I said, I'm coming back in 2 weeks. And to find out in 2 weeks, I got married in Baltimore and I was living in Baltimore. I stayed 4 years in Baltimore, bro. Ẹ pẹ̀lẹ́. Sẹ́rí ọ̀rọ̀ yín bó ṣe wà yìí, sùúrù ló gbà. Níbi tẹ́ wá fẹ́ máa máwọn èèyàn lọ mo sọ fún yín lẹ́ẹ̀kan alọ́pọ̀lọpọ̀ lẹ́sẹ̀ àti sáré tẹ̀lé yín ẹ má sọ èdè kankan mọ́ lẹ́yìn Yorùbá tẹ̀sán wá sọ ẹ má gbọ́ mo ti ní ẹ̀nàwọ́ mú kan nù méjèèjì Yorùbá lédè wa la pètò èdè wa sì ní Yorùbá bẹ́ẹ̀ bá tó kọjá àyè yín ìyá wa Mistura ẹ káàbọ̀ mò ń rí yín látẹ̀kan bẹ́ẹ̀ bá tó kọjá àyè yín Ọlọ́run ọba ń gbọ́ ẹ̀tẹ̀ o. Okay. Bro. Yeah, bro. Ó dẹ̀ dákun. Ẹni ọmọ tó ṣe yẹ bro mọ́, ó dẹ̀ ní tẹ́, ó dẹ̀ mọ̀ sọ Yorùbá. Yorùbá lédè lètò tá a pè yín sí. Ẹ gbọ́ ni, etí ń dùn yín ni. Okay, well, you give me 2 minutes to tune back to Yoruba because the Yankee spot. I'm getting the flight down to Yoruba. Oya, yín fún yín ẹ ṣeun. Mo tún ní Ọlọ́run ọba máa dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọba bíi ètò lọ́wọ́ elétò mo ti wá dé báyìí orúkọ mi ní Táyọ̀ Babátúndé Bernard original Kàyéfì Mr. Àgbákòpá Jẹ́kòjẹ́ amúkò mú ayín ipò ní oúnjẹ gbé tí ìjẹ̀gbọ́n ẹlẹ́ẹ̀kejì fún wọn bí tí ń gbógun ní pọ̀tẹ́ o ní sáà yìí Ọlọ́run ọba mi ìdùnnà ló ti ní ẹ máa rí wa bá o fún gbogbo family pátá tòun Ajéyẹmí tòun bàbá tí tó mo kì í yẹn kú déédéé wò Yorùbá Ọ̀yọ́ dé. Àdúpẹ́ Ọlọ́run ọba padà bá wa tó gbogbo ẹ̀ ní rọ̀rùn.